wò ó tá a bá ń tanra wa jẹ lókù ìjayà ni Ìgbòho jẹ́ fáwọn báńdíìtì Fúlàní agbéyàn kí ló ṣẹlẹ̀ nílùú Ìgbòho ẹ farabalẹ̀ ń yànnàná gbogbo ẹ̀ fún yín lẹ́yọ kọ̀ọ̀kan táwọn jí gbé bó wọ́n ṣe jí wọn gbé bó ní Ìgbòho ṣe gbà wọ́n lẹ̀ tó fi jẹ́ pé àwọn aráàlú inú wọn ń dùn wọ́n ń bá àwọn fámílì àwọn tí wọ́n jí wọ́n ń bá wọn dunnú bẹ́ẹ̀ ni wọ́n tún ń gbé Ìgbòho sókè mò ń bọ̀ ná ẹ má lọ ibì kankan. ọ̀sà. ọ̀sà. olóyè Adéyẹmí Sunday Ìgbòho kò dúró de àpúrúfà Ṣèyí Mákindé tó fi wọnú igbó Ìgbòho lọ kí ló wá dé tí Sunday Ìgbòho fi wọnú igbó Ìgbòho lọ ń play gbogbo ẹ̀ fún yín ta ni wọ́n mú nínú igbó Ìgbòho tí wọ́n mú àti pé bó kí ló dé táwọn báńdíìtì gbéyàn kí ló dé tí wọ́n fi àwọn tí wọ́n múlẹ̀ láì gba kọ́bọ̀ lọ́wọ́ Sunday Ìgbòho sẹ́rí nǹkan kan kọ́kọ́ ṣẹlẹ̀ nílùú Ìgbòho kó tóó di pé àwọn tí wọ́n jí gbé wọ́n jí arábìnrin kan gbé aláboyún ni aláboyún tí wọ́n jí gbé yìí wọ́n láwọn gbà bíi 200 million lọ́wọ́ àwọn ẹbí wọn wọ́n sábà wọn sọ àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ wọ́n dín owó náà kù ìgbà tí wọ́n fẹ́ lọ gba aláboyún náà lẹ̀ ẹ máa bá mi ká lọ bí mo ṣe ń yọ o àtàlóboyún àtẹ̀ntọ́ fẹ́ lọ gbà wọ́n lẹ̀ wọ́n pa àwọn méjèèjì èèyàn nílùú Ìgbòho gangan tí Ìgbòho ti wá ilé ń lọ bẹ́ẹ̀ ìjínigbé tó wá tún ṣẹlẹ̀ wọ́n jí obìnrin kan gbé wọ́n sì tún jí àbúrò ẹ̀ gbé wọ́n tún wá ń béèrè 200 million bákan náà kí wàá ní Ìgbòho ṣe lẹ́yìn ìgbà tí Ṣèyí Mákindé kò fún un láṣẹ gbòǹtẹ̀ láti wọnú igbó lọ ó wá lọ sílùú Ìgbòho ó lọ sí inú ààfin Ìgbòho gangan nínú ààfin ọba alápàtà of Ìgbòho land ọba Joel Ọláwúwo kí ni Ìgbòho ṣe ń gbà tó dénú ààfin ẹ̀gbọ́n tó bá àwọn Fúlàní sọ ẹ má lọ bí kankan o bó o ní Ìgbòho ṣe gbà wọn tí wọ́n túlẹ̀ kò san kọ́bọ̀ mò ń bọ̀ ná ẹ̀gbọ́n tí Ìgbòho sọ fáwọn Fúlàní ńgbà tó dénú ààfin. ènìyàn wa mo fún 2 hours tí wọn bá gbé wa o tí wàá ṣe mo ń ṣe dẹ́dẹ́ máa pọ̀sẹ̀ tí mo sọ ilé mo fún 2 hours káwọn èèyàn gbé àwọn èèyàn wa tí wọn bá gbé wọn lẹ̀ wákàtí méjì ni o obìnrin yẹn àtọmọ ẹ̀ àtàbúrò ẹ̀ tó lọ kámọ́lé lóbi tó gbé yẹn mo fi wákàtí méjì kan lọ gbé wọn wa tí a bá rí wọn láàrin wákàtí méjì tí wọn bá kọlu ra wa èmi bẹ́ẹ̀ mo bá gbé wọn lọ àdúrà tó wákàtí méjì mo ń bẹnu gbogbo ọmọ ògbó sọ̀rọ̀ àti àwọn bàbá wa tọ́jọba wa ni mo fi sọ̀rọ̀ wákàtí méjì mo. lẹ́yìn ìgbà tí Ìgbòho tó pe àwọn Fúlàní àwọn olórí Fúlàní èèyàn àwọn sẹ́ríkì Fúlàní nílùú Ìgbòho ó pè wọ́n sínú ààfin ọba Joel ó wá lóun fún ọ ní wákàtí méjì péré pé lóòótọ́ a mọ̀ pé wọ́n ti pa aláboyún tí wọ́n kọ́kọ́ gbé ń jò ní ó ní ṣùgbọ́n obìnrin tí wọ́n gbé àbúrò ẹ̀ àtọmọ rẹ̀ ilé tí wọ́n jọ kó wọn tí wọ́n fi ń béèrè 200 million ó sọ fáwọn sẹ́ríkì Fúlàní ó lóun mọ̀ páwọn ọmọ wọn ló wà ń di àjínigbé tí ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá ó lóun wá fún wọn ní wákàtí méjì kí wọ́n fi pe ọ̀dọ̀fin inú àwọn ọmọ wọn kí wọ́n fi àwọn tí wọ́n gbé lẹ̀ ó ní tí wọ́n bá fi wọ́n lẹ̀ lẹ́yìn wákàtí méjì ó ní gbérí ó gbé wọn òun ó lé wọn kúrò ní Ìgbòho kí wàá ní Ìgbòho ṣe lẹ́yìn ìgbà náà mò ń bọ̀ ná Ìgbòho wọnú igbó lọ ta ló rí nínú igbó ẹ wò ó mò ń bọ̀ ẹ má lọ ẹ subscribe to YouTube channel ẹ tí máa ń já yín tán bó bá ṣe ń lọ níkànnì ayélujára. wọ́n gbàgbé wọ́n sọ bẹ̀ẹ́ dìlú wọn àwọn kọ́lé sínú gbòòrò ẹ kí lórúkọ tẹ wá ń bí wà ọgbà Yorùbá kò sí Yorùbá bòròrò ni ẹ àbí bòròrò ni mà náà o tún ṣe bòròrò ni mà náà o tún bá bá a rí onídà o tún ṣe bòròrò ni mà náà mọ̀ n bọ̀ tó ń ṣe bòròrò ni mà náà dúkìní yẹn lẹ ẹ̀gún ni wọ́n kọ́ iná ra wá mi tún wèrè tó gbẹlẹ bòròrò ni ẹ bòròrò Mali ni àbí ti Nàìjíríà. èmi kò sí Yorùbá. ó sí Yorùbá. bá Yorùbá. bá Yorùbá. bá Yorùbá. ẹ ti wà nù gbóyè sí o tó ọdún mélòó. ní bá Yorùbá. ta ló gbọ́ Haúsá. amẹni sọgbọ wa ẹ ti wà nù gbóyè sí o tó ọdún mélòó. kò sí. farabalẹ̀ gbọ́ngàn farabalẹ̀ kò sí nǹkan tó fẹ́ sọ. ẹ ti wà nù gbóyè sí o tó. so èmi bá Yorùbá kó má ṣe é bá. kana jẹ́ Haúsá. ina jẹ. kana jẹ́ Ọlọ́run bá Haúsá. ebi wọ́n gbọ́ Haúsá tátàtà. national car. mama. Eh. mama. Eh. Mohammed.
ní nọ́ọ̀sì wọ́n tẹ̀ fẹ́ mọ ọdún tó ti wà ní kan ti lé àwọn bàbá kó gbé wa. ok àbábà ẹ jẹ́ ká rí àwọn ọmọ tí wọ́n jí kó gbé náà kí n tètè ní oní ní 19 àbí. lẹ́yìn ìgbà tí Sunday Igboho àtàwọn ọmọ ogun ẹ̀ tí wọ́n fọ́ inú igbó wọ́n rí àwọn ọmọdékùnrin Fúlàní kan tó jẹ́ pé wọ́n ti fi àwọn ibìkan nù gbó rìsáàfù wọ́n ti fi ṣebùgbé tí wọ́n lé àwọn bàbá wa kúrò nílé oko tí wọ́n jẹ́ wọn dáko ńbẹ̀ mọ́ látàrí pé bóyá ìdún kòkò mọ́ni ìhalẹ̀ mọ́ni tí wọ́n fi lé wọn kúrò ńbẹ̀ náà pé àjíyìn gbé ṣùgbọ́n lẹ́yìn ẹ mọ̀ pé mo ti kọ́ fídíò kan fún yín tí Sunday Igboho ti lọ kó gbogbo àwọn sẹ́ríkì Fúlàní tó ti pè wọ́n sínú àfikún fún wọn ní wákàtí 2 àsìlóòótọ́ làwọn báńdíìtì náà wà níkànnì ayélujára asáwọn gan gbọ́ ẹ̀ mọ̀ tí báńdíìtì ṣe nírọ̀wọ́ rọsẹ̀ láláìsí wàhálà láláì gba kọ́bọ̀ tí í ṣe ransom láláì gba 200 kankan láláì gba 150 million kan wọ́n sì fi ọmọdébìnrin náà lẹ̀ wọ́n fi àbúrò ẹ̀ àtọmọ rẹ̀ tí wọ́n jí gbé wọ́n fi wọ́n lẹ̀ láyọ̀ àtàlàáfíà pé kí wọ́n máa lọ. báyìí ni Sunday Igboho náà kọ́ àwọn ọmọ ogun ẹ̀ àtàwọn aráàlú ni wọ́n ya bòlú nínú wọn ń dùn pé sípò Sunday Igboho sépò lè gbà wálẹ̀ lọ́wọ́ àwọn báńdíìtì ajínigbé tí ń jí wá gbé nílùú Igboho. ẹ wá mọ̀ tó ṣẹlẹ̀ àwọn iléeṣẹ́ ọlọ́pàá ti sọ̀rọ̀ ẹ mọ̀ pé Sunday Igboho ọ̀gbàṣẹ́ gbòǹtẹ̀ lọ́wọ́ àwọn iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé kó tó dépò wọ inú igbó lọ inú igbó Ìgbòho. ẹni tóun sì ń sọ ni pé ó ní ibi tí wọ́n bí òun sí ní ìlú bàbá àwọn ni òun ò lè máa wò wọ́n ràn tẹ́ ẹ̀ bá fóun láṣẹ gbòǹtẹ̀ kóun ò wọnú igbó Oríire local government ibi tí wọ́n ti já àwọn ọmọ iléèwé kó kóun ò wọ ibẹ̀ lọ òun ọ̀sà láṣẹ láti wọnú igbó eléyìí tó jẹ́ ìlú bàbá àwọn láti lọ wo ohun tí ń ṣẹlẹ̀ ń bẹ̀. eléyìí ti wá dá wàhálà lẹ̀ níkànnì ayélujára torí pé àwọn iléeṣẹ́ ọlọ́pàá náà ní àwọn tí ń ṣe ìwádìí ìdí tí Sunday Igboho tó fi mú àṣẹ lọ́wọ́ ara rẹ̀ tó fi lọ ọ̀nà ògbó wàhálà ti dé o torí pé oríṣiríṣi nǹkan làwọn ènìyàn sọ níkànnì ayélujára àwọn ènìyàn ní pé ṣé pé àwọn báńdíìtì agbébọn ajíyàngbé ṣé pé wọ́n lè fi àwọn èèyàn ẹlẹ́ láì gba ránsọ́ọ̀mù torí pé wọ́n kàn gbọ́ fídíò Sunday Igboho lásán tọkàn sọ pé òun fún ọ ní wákàtí 2 tí wọn ò bá gbé àwọn tí wọ́n jí gbé lẹ̀ nǹkan ó ṣe báńdíìtì gbé wọn lẹ̀ o. ẹ̀yin lólùfẹ́ mi ẹ share fídíò ẹ subscribe sí YouTube channel wa ẹ má gbàgbé bó bá ṣe ń lọ á tún máa já yín sí i.